Ire o, ayọ̀ ní tiwa lọ́jọ́ ẹni. Ìránṣẹ́ Ọlọ́run náà ni o, Wòlíì Olúṣẹ́gun Ọlákanyè. Ẹ jẹ́ kí a gbọ́ orin yìí, mo fẹ́ ká gbọ́ kí a tó tẹ̀síwájú nínú ohun tí a mú wá lọ́jọ́ ẹni. Ló sọ̀rọ̀ o nígbà tí Ọlọ́run kò wí o. Ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí ìyàngò níwájú afẹ́fẹ́. Ló sọ̀rọ̀ o nígbà tí Ẹlẹ́dàá kò fọhùn. Ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí ìyàngò níwájú afẹ́fẹ́. Ló sọ̀rọ̀ o nígbà tí Ọlọ́run kò wí o. Ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí ìyàngò níwájú afẹ́fẹ́. Sọ̀rọ̀ o nígbà tí Ẹlẹ́dàá kò fọhùn. Ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí ìyàngò níwájú afẹ́fẹ́. Gbogbo ẹni tó ń sọ̀rọ̀ lórí ayé rẹ tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ sí lẹ́nu, Olúwa yóò pa wọ́n lẹ́nu mọ́ lórúkọ Jésù. Máa gbọ́ àdúrà wọn náà. Ta ló sọ̀rọ̀ o nígbà tí Ọlọ́run kò wí o. Ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí kó keep wọn shut up their mouths. Ohun tí a mú wá fún wa láàárọ̀ yìí, àdúrà ni. Mo fẹ́ fún wa ní gbólóhùn àdúrà bíi mélòó kan. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, a ó sì tún gbádùn orin yẹn díẹ̀ sí o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwé ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 17 tí ó lọ báyìí pé, ta ni ẹni tí ń wí tí sì í ṣẹ nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀? Ta ni ẹni tí ń wí tí sì í ṣẹ nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀? Ẹ jẹ́ ká tún wo nǹkan tí ìwé Psalm tún sọ. Ìwé Psalm orí 23 Psalm 33 ó ní pé ní ẹsẹ̀ 9 ó ní nítorí tí ó sọ̀rọ̀ ó sì ti ṣẹ, ó pàṣẹ ó sì dúró ṣinṣin. Ọlọ́run ni. A fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀. Màá fún wa ní gbólóhùn àdúrà bíi 7 péré, ó sì gbà á gẹ́gẹ́ bí ohun tí orin yẹn sọ. Orin yẹn níta ló ń sọ̀rọ̀ nígbà tí Olúwa kò wí. Oníta ló ń fọhùn ibi sínú ayé rẹ nígbà tí Ọlọ́run kò fọhùn. Ó ní kí ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kó sì ṣe wọ́n mọ́ṣẹ́ pátápátá. A rí i pé ẹ̀mí Ọlọ́run ló tọ́ ẹni tó kọ orin yẹn nígbà náà. Wọ́n fẹ́ mọ̀ nípa ẹni tó kọrin, pè mí lẹ́yìn fọ́nrán yìí, màá sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni, Evangelist Àdúrà Yẹmí Ọlásùnkànmí Ọlákanyè náà ni, ṣùgbọ́n a máa sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá ṣe. A fẹ́ gbé àwọn àdúrà yẹn fún wa. Ìwọ gan ti rí pé àdúrà gan ti wà lára orin yẹn tó fúnra ẹ̀ gan lè rí mú dára rẹpẹtẹ. Ìbẹ̀rẹ̀ kí n kàn fún ẹ ní gbólóhùn bíi mélòó kan. Àdúrà àkọ́kọ́, gbogbo ọ̀rọ̀ ibi tí a ti sọ sí mi látẹnu ẹni ìkà tá a ti sọ sínú ayé mi, Olúwa gbàdànù. Fi ọ̀rọ̀ rẹ gbàdànù. Akọ́ni ọ̀rọ̀ Ọlọ́run pé láti kọ́ ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Olúwa, Olúwa sì ni ọ̀rọ̀ náà. Kí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òtítọ́ kó fagilé gbogbo ọ̀rọ̀ ibi tá a ti sọ nípa tiẹ̀. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Àdúrà kejì, gbogbo ọ̀rọ̀ òdì
tó ti jáde bí àsọtẹ́lẹ̀ láti ẹnu wòlíì kí wòlíì èké kankan sí ayé mi. Jésù Kristi, òun ni ọ̀rọ̀ rẹ̀ lágbára ju gbogbo ọ̀rọ̀ lọ. Nípasẹ̀ ọ̀rọ̀ Jésù, mo fagilé gbogbo àsọtẹ́lẹ̀ ibi nínú ayé mi. Sọ́bẹ̀ kó máa gbàládùra. Gbogbo àsọtẹ́lẹ̀ ibi pátá nípasẹ̀ ọ̀rọ̀ ó yá kó bàjẹ́ lórúkọ Jésù. Àdúrà kẹta, gbogbo ọ̀rọ̀ ibi tí a sọ sínú ayé mi nígbà tí mo wà nínú oyún, Olúwa bàjẹ́. Ẹ̀mí mímọ́ gbá wọn dànù, wọ́n dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́. Tàbí gbogbo ọ̀rọ̀ ibi tí a sọ sí mi nígbà tí a ṣẹ̀ṣẹ̀ bí mi ní ọjọ́ àkọ́kọ́ tí a bí mi. Gbogbo ọ̀rọ̀ ibi bẹ́ẹ̀ tí a sọ sínú etí mi látẹnu ọ̀tá, lórúkọ Jésù Kristi, Olúwa bàjẹ́. Jẹ́ kó Olúwa gbá dànù bí ìyàngbò níwájú afẹ́fẹ́ lórúkọ Jésù Kristi. Ìkẹrin, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìwé kìíní Chronicle orí kẹrin ẹsẹ̀ ìkẹsàn tó sọ. Ó ní Jábésì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. Ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábésì wípé nítorí tí mo bí i nínú ìbànújẹ́ pẹ̀lú ìbànújẹ́. Ẹsẹ̀ kẹwàá sọ pé Jábésì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún mi nítòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbànújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó sọ ó múṣẹ. So àdúrà kẹrin náà tàbí kẹrin náà ni wípé gbogbo ọ̀rọ̀ ibi tó ti ẹnu ìyá mi jáde sí mi, bóyá mo ṣe ní nǹkan tí ò dáa ni o, tàbí àwọn agbára òkùnkùn mọ̀ọ́mọ̀ wọnú ayé rẹ̀, tàbí nígbà tó ń la nǹkan kọjá tí inú rẹ̀ kò dùn, tàbí nígbà tó ń bí mi, gbogbo irú ọ̀rọ̀ ibi bẹ́ẹ̀, Ẹ̀mí mọ́ bàjẹ́ pátápátá, parẹ́ pátápátá, kó o gbàdànù bí ìyàngbò níwájú afẹ́fẹ́. Bí o ti dáhùn àdúrà Jábésì tó mú ìbànújẹ́ tí ìyá rẹ̀ pè sínú ayé rẹ̀ kúrò, mú ìbànújẹ́ tí ó ti ẹnu ìyá bọ́ sínú ayé mi, mú kúrò, torí ìwọ ni ìyá mi àkọ́kọ́ tó dá mi, tó fi mi sínú ìyá mi. Gbàládùra bẹ́ẹ̀. Àdúrà karùn-ún, wà wá sọ fún Ọlọ́run pé mo dá gbogbo ọ̀rọ̀ ibi tí a ti sọ lórí mi, mo dá dúró látòní lọ, torí ọmọ aláṣẹ ni ẹ́. Mo dá dúró gbogbo ọ̀rọ̀ ibi tí a sọ nípa mi pátápátá lórúkọ Jésù, kó dáwọ́ dúró, kò gbúdọ̀ ṣẹ mọ́ mi lára mọ́, kò sì gbúdọ̀ farahàn nínú ayé mi mọ́ lórúkọ Jésù Kristi. Isaiah 45, ó ní ẹ pàṣẹ fún mi ní ti iṣẹ́ ọwọ́ mi. Ìwé Job 28 sọ fún wa pé 28:26, ó nígbà tí ó pàṣẹ fún ọjọ́ tí ó sì là ọ̀nà fún mọ̀nàmọ́ná àrá. Mo pa á láṣẹ, àdúrà kẹfà nìyẹn. Gbogbo ohun tó jẹ́ ire mi, ó yá ọ̀nà kó là. Gbogbo ohun tí a ti fi ọ̀rọ̀ láti ẹnu àwọn ẹni òkùnkùn dí, ká ti fi sé mọ́, ó yá mo tún pàṣẹ báyìí gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ tó jẹ́ aláṣẹ ti Jésù Kristi pé ọ̀nà yẹn kó là ní ìlọ́po, mọ̀nàmọ́ná kó tàn mọ́lẹ̀, lọ́wọ́lọ́wọ́ àrá kó sán, kí ọ̀nà ó là, kí ire mi kó jáde wá. Àwọn ẹranko kọ́ wà tí àrá bá ti sán ni ọmọ inú rẹ̀ ń jáde, bí Ọlọ́run ṣe ṣe ẹ̀dá rẹ̀ nìyẹn. Ẹ gbọ́, gbogbo àpáta àti ibi tó há, tó le, tó nira tí a gbé ire mi pamọ́ sí, mo sọ ọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ẹni tí ń jẹ́ ọ̀rọ̀ fún ara ẹ̀ tí ń ṣe Jésù Kristi. Lórúkọ Jésù, ọ̀nà kó là lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yá àrá kó sán pa gbogbo ibi tí a gbé ire mi tó ta gbé pamọ́ sí. Àrá kó sán, kí ire mi kó jáde wá, ọ̀nà tuntun kó là fún mi. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Bó o ti gbàdúrà ẹ̀, ó rí ìyanu Ọlọ́run.
ọkàn ẹ yóò sì balẹ̀, ojú ò ní tì ẹ́. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Fẹ́ràn fọ́nrán yìí kó o sì máa tẹ̀lé mi lórí TikTok yìí, torí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣì ń bẹ fún ọ tó o gbà tó o sì rí Ọlọ́run lógo lórúkọ Jésù. Láti iléeṣẹ́ ìránṣẹ́ ọmọ aládé àlàáfíà Popem TV, ẹ ṣé o, ẹ máa tẹ̀lé wa kẹ́ ẹ sì máa fẹ́ràn ìkànnì, yóò sì dára fún wa lórúkọ Jésù, àmín. Bye. Kò fọhùn, ẹ̀mí mímọ́ pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n dàbí ìyàngbò.